adarí ilé ẹ̀kọ́ GABONFALD bákan náà ni mo kí àwọn olùkọ́ àti ẹ̀yin akẹ́kọ̀ọ́ náà pé ẹ kú ìjókòó. Mo dẹ̀ kí gbogbo wa káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò EGBIN ÀṢÀ láti ìkànnì Adaraniwa. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ tẹ́lẹ̀ bí wọ́n ṣe sọ fún yín, orúkọ tèmi ni Iyalode Omowamiwa Arike. Ẹ̀sà òbí ni mí aró ògbó gẹ́gẹ́ ọkẹ́ ọmọ Arike yan gbọ̀ngàn. Òjò là ń rò mí wẹ̀ nílé arólú. Ọmọ kémi òjò tọ̀yà wọ́n ní ẹ mọ̀ ṣe gbé mi bọ́yà. Ìgbẹ̀yìn mi òjò tòṣà ẹ mọ̀ gbé mi bòṣà láwọ̀ nílé arólú. Ike mi wá di kí àmúṣẹyẹ. Torí iwájú ológbòjò ìgbà eégún ni. Ẹ̀yìn ológbòjò ìgbà eégún ni. Ọ̀tún ológbòjò ìgbà eégún. Bẹ́ẹ̀ ni òsì ológbòjò ìgbà eégún. Mo òkè mo wò sàlẹ̀ mo orí bí tí wọ́n kẹgbẹ̀rún eégún sí àwa lọ máa rí eégún sí mo gbé nílé. Ọmọ Ìbàdàn ni mí fún gbogbo wa tábàámọ̀. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí i. Lọ́dọ̀ tèmi kò fi bẹ́ẹ̀ sí eré púpọ̀, ṣùgbọ́n ohun tí ó wà ńlẹ̀ ni pé ẹnikẹ́ni kò ní àǹfààní láti sọ èdè Gẹ̀ẹ́sì tàbí èdè ìlú míì mọ́ nígbà tí mo mọ̀ dájú pé gbogbo wa tá wà ń bí la jẹ́ ọmọ Yorùbá àbí a rí ọmọ Yíbò mi. Wọ́n wà àlọ́. Kò sí ìyọnu, ṣùgbọ́n mo mọ̀ tó dá mi lójú pé àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ẹ̀gbẹ́ mi àti apá ọ̀tún àti apá àlàáfíà wọ́n jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá àbí bẹ́ẹ̀. Ohun tí a fẹ́ ṣe lónìí òun náà ni ìbéèrè àti ìdáhùn. Akópa ní àǹfààní láti mú ìbéèrè látorí ìbéèrè kìíní títí dé ìbéèrè kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Nǹkan tí mo pè ní ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó ti yé yín, láti ìbéèrè kìíní títí dé ìbéèrè kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Bó tilẹ̀ jẹ́ wípé nínú ìbéèrè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó wà níbí, ìbéèrè 20 péré òun ni ẹ ó dáhùn níbẹ̀, tó sì jẹ́ pé ẹni tó ní àdìrẹ òun ló ní ìbéèrè 5 yòókù. Bí mo ṣe gbà sọ ìsílẹ̀ lẹ́ẹ̀ka àwọn kan ti sọ pé aṣọ òfì aṣọ lẹ́wà, eléyìí ni wọ́n ń pè ní aṣọ àdìrẹ, àrẹ. Mi ò ní sọ òyìnbó ẹ̀, tí n bá sọ ẹ lè nà mí àbí kẹ́ ẹ yọ nínú àmì tèmi náà. A ti bẹ̀rẹ̀ ètò nìyẹn, ṣùgbọ́n ìbéèrè tí àwọn akópa kò bá gbà, tí ẹni tó ní ìbéèrè kò gbà, tí ẹnì kejì kò gbà, ẹ̀yin yòókù ní àǹfààní láti bá wọn dá sí àbí láti dáhùn ìbéèrè náà kí ẹ sì fi ẹ̀bùn ṣe ìfàjẹ. Láti apá ọ̀tún mi, ẹ bá mi dá orúkọ yín àti yàrá ìkẹ́kọ̀ọ́ tí ẹ wà. Orúkọ tèmi ni Olúwafẹ́mi Olúwatósìn Esther. Mo wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ kejì ní ilé-ìwé girama GABONFALD. Bá mi pàtẹ́wọ́. Orúkọ tèmi ni Ọlátúndé Ọdúnọlá. Mo wà ní ilé ẹ̀kọ́ kìíní ní ilé-ìwé GABONFALD. Orúkọ tèmi ni Owólabí Ọmọwùmí tí mo wà ní ilé ẹ̀kọ́ kejì ní girama tó ga jù ní ilé-ìwé GABONFALD. Orúkọ tèmi ni Ọdẹ́délé Ìzìkẹ̀ tí mo wà ní ilé ẹ̀kọ́ kejì ní grammar school ní ìsìtì ńlá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti apá ọ̀tún. Ẹnu ìbéèrè. Ẹ ṣé, mo ti pẹ́ ti mú ìbéèrè àkọ́kọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín. Nínú ìbéèrè tí mo fẹ́ fún yín, tí èdè Gẹ̀ẹ́sì bá wà ńbẹ̀, tó túmọ̀ sí pé ẹ kọ́kọ́ kà á sínú kẹ́ tó kà á síta. Tí èdè Gẹ̀ẹ́sì bá wà ńbẹ̀, ẹ má pè é síta, ẹ fò ó kẹ́ ẹ kàn dá mi lóhùn, ṣó ti yé? Parí òwe yìí, ọwọ́ ọmọdé kò tó pẹpẹ. Ó yá. Tàgbà ò tó. Ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbà ò tó kéré. Ó gbìyànjú, ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Nítorí pé kò sọ dáadáa, ṣé ká fún wọn ní àmì 1 àti àbọ̀? Bẹ́ẹ̀ni. Ẹni tó pọ̀ jù ló ní ìbò, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Èyí tẹ́ bá fara mọ́ ká fún wọn ní àmì 1 àti àbọ̀, ẹ nawọ́. Gbogbo wa ni àmì 1 àtàbọ̀. Yorùbá bọ̀ wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà ọwọ́ kéréje. Ẹ ṣeun, láti apá àlàáfíà mi, ó yẹ mú ìbéèrè.
ìbéèrè kẹta. Ìbéèrè kẹta ti ń lọ o. Mo rò bóyá ẹ ti gbọ́ ohun tí mo sọ lẹ́ẹ̀kan wípé tí èdè Gẹ̀ẹ́sì bá wà nínú ìbéèrè yín, ẹ má pè é jáde kí ẹ kàn sọ ìdáhùn. Parí àkànlò èdè yìí, apálára, ìgúnpá nìyẹn. Ẹ bá mi pàtẹ́wọ́ nínú ewì àkọsórí èdè Yorùbá tí a máa ń kà kan nígbà tí mo ṣì wà níléèwé, a máa ń kà wọ́n ní apálára ìgúnpá nìyẹn kan. A ní àkókò láti fi ṣètò. Ẹ jẹ́ ká padà sí apá ọ̀tún. Ó yá. Ìbéèrè kẹwàá. Sọ ìyàtọ̀ tó wà láàrin teacher Mo sọ lẹ́ẹ̀kan, ẹ má gbàgbé, mo ní tí èdè Gẹ̀ẹ́sì bá wà nínú ìbéèrè yìí, ẹ má pè é síta. Ṣé ti gbọ́? Ó yá, ẹ sọ ìyàtọ̀. Ìyàtọ̀ tó wà láàrin akẹ́kọ̀ọ́ àti olùkọ́ ni pé akẹ́kọ̀ọ́ máa ń kọ́ àwọn Ṣé o fẹ́ dáhùn? Ó yá. olùkọ́ ni ẹni tó máa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Akẹ́kọ̀ọ́ ni àwọn tó gba ọpọlọ àwọn. Ṣé ẹ bá mi ṣá wọn látẹ̀wọ́. Olùkọ́ ni ẹni tí ó ń kọ́ni ní ẹ̀kọ́ gẹ́gẹ́ bí àwọn olùkọ́ wa tí wọ́n jókòó yìí. Àwọn náà ti fìgbà kan wà ní ipò akẹ́kọ̀ọ́ rí, ṣùgbọ́n ní báyìí gbogbo ìdààmú wọn ní ilé ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ ẹ̀kọ́, wọ́n ti wá ń lò ó fún àwa báyìí. Wọ́n fi ń kọ́ wa ní ẹ̀kọ́, àwọn ni olùkọ́. Àwa tí à ń kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ wọn, àwa ni akẹ́kọ̀ọ́. Ẹ bá mi ṣá wọn látẹ̀wọ́ lẹ́ẹ̀kan. Láti apá àlàáfíà mi, ẹ mú ìbéèrè. Ìbéèrè kejìlá. Kí ni mo ṣe fún yín tẹ́ fi ń wá béèrè tó jìnnà jìnnà rere? Ó yá, ẹ gbà. Ẹ má gbàgbé ẹ̀ṣẹ̀, ìlú tí ò sófin, ẹ̀ṣẹ̀ kò sí o. Ó yá. Kí ni Yorùbá ń pè ní pè? Kí ni Yorùbá ń pè? Kí ni? Alágbẹ̀dẹ. Ẹ bá mi pàtẹ́wọ́. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ mú béèrè. Béèrè kejì. Ẹ má gbàgbé. Ẹ ka ìbéèrè yìí. Kí ni òǹkà Kí ni 150 ní òǹkà Yorùbá? Ọgọ́rùn-ún. Ẹ ṣé. Ẹ ní àǹfààní láti fi ṣe ìfàjẹ́. Ọgọ́rùn-ún àti àádọ́ta. Ẹ ti pè dáadáa. Mi ní gbà á torí pé ìfàjẹ́ ni. Mi ní gbà á. Kò sí ẹni tí ó gba ìbéèrè yìí nínú àwọn akópa méjèèjì tó bá ṣe pé akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ girama kékeré òun ni wọ́n máa gbà, ṣùgbọ́n torí pé wọ́n jẹ́ ti àgbà mi ò ní gbà. Ní báyìí mo fẹ́ ju ìbéèrè náà sí ẹni tó bá gbà ẹ nílò láti sọ papọ̀. Ẹni tó bá mọ̀ kó nawọ́. Kí ni òǹkà 150 ní èdè Yorùbá? Ta ló mọ̀? Mi nígbà bẹ́ẹ̀, mi ìgbà lọ́wọ́ táwọn náà. Ta ló tún kù tó nawọ́? Ó yá. Àádọ́jọ. Ẹ bá mi pàtẹ́wọ́ fún un.
àádọ́jọ òun ni 150 ní èdè Yorùbá. ogún lọ́nà mẹ́jọ ó dín mẹ́wàá. Ogún mẹ́jọ ni à ń pè ní ọgọ́jọ. Ṣebí a mọ̀ tá à ń pè ní ogún? 20 ni ogún. Ogógún ọ̀nà mẹ́jọ òun ni ọgọ́jọ. Ṣùgbọ́n 150 yìí àádọ́jọ òun là ń pè. Tó bá jẹ́ wípé 170 ni àádọ́sàn ogógún ọ̀nà mẹ́sàn òun ni ọgọ́sàn tó jẹ́ 180. Ṣó ti yé yín? Òǹkà Yorùbá kò le àròpọ̀ àti àyọkúrò òun la fi ń ṣe. Ẹni tó gbà yín ẹ bá mi pè wọ́n, àwọn dà. Ẹ bá mi pàtẹ́wọ́. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ṣá ti ṣe tán? Ó yá, ta ni ìbéèrè kan? Àwọn àbí? Èèyàn mú ìbéèrè yìí. Ìbéèrè kẹẹ̀ẹ́dógún. Ẹgbà. Kí akẹ́kọ̀ọ́ tó bẹ̀rẹ̀ ilé-ìwé girama, ilé-ìwé wo ni akẹ́kọ̀ọ́ tí ó gbọ́dọ̀ lọ? Ìbéèrè tó wà ń bẹ̀ sọ pé kí akẹ́kọ̀ọ́ tó lọ sí ilé ẹ̀kọ́ àgbà tí a mọ̀ sí girama, tàbá pè ní girama kò ní yé, tí a mọ̀ sí girama, ilé ẹ̀kọ́ wo ni akẹ́kọ̀ọ́ yóò kọ́kọ́ lọ? Ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀. Ẹ sọ dáadáa. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Ẹ̀yin olólùfẹ́ mi, ó yẹ kí ìbéèrè ká. Ìbéèrè yìí kò le rárá. Mo sì ní gbàgbọ́ nínú wípé ẹ ò dá mi lóhùn, ẹ sì ní já mi nílùú. Ṣẹlẹ̀ ká. Ẹ ka ìbéèrè yìí sókè. Tí Yorùbá bá sọ pé apá ni èèyàn. Apá ní ènìyàn. Tí Yorùbá bá sọ pé apá ni èèyàn, kí ni ó túmọ̀ sí? Ó túmọ̀ sí onílò ẹni tí ò. Ẹ pa ọkàn yín pọ̀ kẹ̀ dáhùn lórí. Ẹni onílò ẹni tí ò mọ̀ kílò. Tí o mọ̀ kán lò sí ẹ̀jẹ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Tí Yorùbá bá sọ wípé àpà ni ènìyàn, kò sí ẹni tí Yorùbá ò kí ń lo àpà fún, yálà onínàkúnà, onílòkulò. Tí bàbá rẹ àti ìyá rẹ wọ́n ṣiṣẹ́ lọ látàárọ̀, wọ́n fún ọ lówó, ìwọ wá lọ kó fọ́kùnrin ọmọlúàbí o, kí la pè é? Àpà ni. Ẹ mọ̀ gbowó fọ́kùnrin o. Ọ̀yá, ìbéèrè kèlò? Kẹtàdínlógún. Tó bá ní kẹ́ kọ́ṣẹ́ nìsín pé bóyá kẹ́ tó lọ léèwé gíga ẹ fẹ́ kọ́ṣẹ́, irú iṣẹ́ wo lẹ́kọ̀ọ́? Kúnlékúnlé. Iṣẹ́ àwọn tó máa ń kunlé. Sẹ́rí. Ẹ̀yin kọ́ irú iṣẹ́ wo lẹ́yìn kọ́? Mo ti mọ̀. Onídìrí ni ẹgbà bóyá. Àwọn oníṣẹ́ ọwọ́ wo ni Yorùbá máa ń kí pé ojú gbòòrò tí àwọn náà yóò sì dáhùn pé ọ̀yà áyà àwọn onídìrí. Ẹ sọ pé ojú gbòòrò. Ẹ já wá sí ẹgbẹ́ apá ọ̀tún.
Ó yẹ kú ìbéèrè kẹjọ. Ó yẹ gbà. Yorùbá gbàgbọ́ pé ìgbà mẹ́ta nìgbà ìdá. Dárúkọ àwọn ìgbà mẹ́tẹ̀ẹ̀ta náà. Ìgbà àárọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Ẹ bá mi ṣá wọn ní ẹja. Ìgbà mélòó ni Yorùbá máa ń pè ní ìgbà ẹ̀dá láyé? Wọ́n ní ìgbà àárọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Kọ́lọ̀ ń jẹ́ kí òwúrọ̀ wa kó dára. Kí ọ̀sán wa kó sàn wá. Kí ni kálẹ̀ ó ṣe? Kó yẹ wá. Kó dùn ju òwúrọ̀ àti ọ̀sán lọ. Ó yẹ mú béèrè. Ìbéèrè kẹfà. Mẹ́nu. Ó dà. Ẹgbà. A ó bọ ọkùnrin àbíró. Parí òwe yìí, bá mi na ọmọ mi, òdónú ọlọ́mọ. Ẹ máa ṣá wọn látẹ̀wọ́ tó fi jẹ̀ wá rí. Láti apá ọ̀tún, ẹ mú béèrè. Ìbéèrè kẹsàn-án náà lẹ̀ ń wò yìí o. Ẹgbà. Kò sí àǹfààní láti pe èdè Gẹ̀ẹ́sì. Ẹ má gbàgbé. Kí ni lókè? Ó dáa. Àwọ̀ ewé. Kí ló fi ṣáwọn ní àtẹ̀wọ́? Ẹ mú béèrè. Mọ̀kànlá. Béèrè mọ̀kànlá. Ẹgbà. Ẹ̀ka ìbéèrè yìí tó. Mi ò wo Mélòó ni kí ni mo fẹ́ máa. orílẹ̀-èdè Nàìjíríà ní lọ́wọ́ báyìí? Kí náà ṣe? Ẹ sọ fún mi kí náà ṣe? Wọ́n tàgé. Ẹ ṣe. Ìṣẹ́jú àyá mẹ́ẹ̀ẹ́dógún ẹ mọ́ gbàgbé o. Ṣé ti gbọ́? Ìṣẹ́jú àyá mẹ́ẹ̀ẹ́dógún ẹ mọ́ gbàgbé. Ṣọ́rọ̀ mi yé? Ṣé ti gbọ́? Ìṣẹ́jú àyá mẹ́ẹ̀ẹ́dógún kí ẹ bá lè tètè máa múra láti dáhùn ìbéèrè náà. Ṣé ti yé? Ẹ ṣe. Ẹ fi ṣèfàjẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà ní lọ́wọ́ báyìí mẹ́rìndínlógójì. Ìpínlẹ̀ mẹ́rìndínlógójì ni orílẹ̀-èdè wa ní. Ẹ mú béèrè tí yín. Ẹ̀yin ń wò béèrè tó bá ti wà mímú. Kí ni Yorùbá? Ilé Ifẹ̀. Ifẹ̀. Ìmúmi ìní ìgbà Ilé Ifẹ̀ náà pé ẹ mọ̀fẹ̀. Ife. Ẹ mọ̀fẹ̀. Ife. Ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Ẹgbà. Ọlọ́run ti yọ yín kó ń bẹ̀, mo ti fún yín yáwó. Ọ̀yá. Ẹ̀ka ìbéèrè yìí sókè. Ta ni Yorùbá ń pè ní àpò? Ó yá, ẹ má gbàgbé pásì àkókò ń lọ, ó yá. Ẹni tí ò tí ní ọmọ, ẹni tí ò tí ní aya nílé. Ẹ bá mi fún wọn látẹ̀wọ́. Ó dáa. Ẹni tí kò ní aya nílé, ọkùnrin tí kò tí ì ní aya, òun ni Yorùbá ń pè ní àpọ́n. Ṣùgbọ́n mo ti yọ àwọn kúrò nípò àpọ́n, àbí? Máa fún wọn láyà. Ìbéèrè kẹrìndínlógún. Ẹ mọ́mọ́ jẹun tó ara. Ó yẹ lọ jókòó. Parí gbólóhùn ohun tí a kò bá jìyà. Jókòó síbi ìpẹ́ lọ́wọ́ ẹ. Kí lẹ sọ? Ẹ tún kà. Parí gbólóhùn ohun tí a kò bá jìyà. Ìpẹ́ lọ́wọ́ ẹ.
ẹ bá mi fún wọn láti. Yorùbá ní ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́ ohun abáfara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Tó túmọ̀ sí pé ohun tí a kò bá jìyà fún kì í pẹ́ lọ́wọ́ ẹni. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn rí bákan bákan létí mi. Mi ò jìyà fún nǹkan kan o. Ẹ jẹ́ àmọ́ fún mi gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́. Ó dáa. Ìbéèrè kèlò. Ẹ gbà. Ọlọ́run mú yín ní tó yẹ kẹ́ ẹ fún mi. Òun náà mo fún yín. Ó yá. Ẹ ka ìbéèrè yìí sókè. Kí ni nínú òǹkà Yorùbá? Kí ni? Ẹ má gbàgbé ìṣẹ́jú àyà rẹ̀. 99. 99. Ẹ mú wá. Kí ni 69 ní Yorùbá? 1,900. Kò lé. 1,900. 1,900 ẹ gbà. Kò sí 100 wọn kò gba ìbéèrè náà. Ifá jẹ́. 1,900 ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. 1,900. Ìbéèrè kẹta. Ẹ ka ìbéèrè yìí sókè o. Nínú àkọ́sórí iṣẹ́ lògùn iṣẹ́, kí ni gbólóhùn tó tẹ̀lé? Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là ń rí. Ẹ bá mi ṣá wọn ní àtẹ́wọ́. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, Yorùbá ní bí ọ̀lẹ là ń rí. Ṣẹ́rí, ẹ jẹ́ kí n sọ àtìlẹ́ ayé kọ̀ọ̀kan yín. Ṣẹ́rí nínú iṣẹ́ lògùn iṣẹ́, wọ́n ní bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là ń rí. Ó bá ní o, ìwọ tí ìyá rẹ tó bá ní, bí mo ṣe wà yìí, mo lágbára àti jẹ́ kó o kọ́ṣẹ́ kí n ṣí ilé ibi tó ti mọ ṣiṣẹ́ tó ti mọ tajà ńlá kí n ṣí fún ọ. Mo sọ pé ìyá mi ilé ìwé mo fẹ́ ó lọ ilé ìwé wọn ṣùgbọ́n torí pé o rẹ́ni fẹ̀yìntì iléeṣẹ́ tó o níhùn yóò ràn ọ́ lọ́wọ́ púpọ̀ láti lè ranra rẹ níléèwé. Ṣé ọ̀rọ̀ mi yé? Ẹni tó bá ní ìyá tó ní bàbá tó ní ẹ̀gbọ́n tán ràn lọ́wọ́ ó rẹ́ni fẹ̀yìntì o ṣùgbọ́n ẹni tí ò rẹ́ni fẹ̀yìntì òun ni yóò fúnra rẹ̀ lóúnjẹ, òun ni yóò raṣọ fúnra rẹ̀, yóò jáde, òun ni yóò sanwó mọ́tò, yóò lọ iléèwé, òun ni yóò kọ́ra rẹ̀. Àwọn ẹbí yóò tún béèrè owó lọ́wọ́ rẹ̀, yóò wá dàbí ẹni tí ò ṣiṣẹ́ rárá nítorí pé kò sí olùrànlọ́wọ́. Yorùbá ní bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, bí ọ̀lẹ là ń rí. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé, àtẹ̀ramọ́ṣẹ́ ni. Ó yá, ẹ mú ìbéèrè. Tún gbólóhùn yìí sí Yorùbá. Ọ̀gbẹ́ni, mo fẹ́ lọ tọ̀. Ó sì kù. Ẹ jọ̀ọ́ ọ̀gbẹ́ni, mo fẹ́ lọ tọ̀. Ẹ bá mi ṣá wọn látẹ̀wọ́. Please sir, I want to urinate. Ìbéèrè tó kàn ìfún ní kálukú. Ẹ ṣe ó yẹ bá mi mú ìbéèrè yín eléyìí tí a ó fi kásẹ̀ rírọ̀ wá sì ṣe ń tó láti lọ́yà. Eléyìí ọ̀kàndínlógún. Ẹ ka ìbéèrè yìí. Kò sí èdè Gẹ̀ẹ́sì ní ẹ̀ka. Báwo ni Yorùbá ṣe máa ń kí àwọn tó ń ta ìyọ́ lọ́pọ́n? Mo kó pè ní pọ́tà. Ẹ bá mi ṣá wọn ní àtẹ́wọ́. Ó yẹ mú ìbéèrè yín. Ẹ ka ìbéèrè yìí sókè. Irú ìgò wo ni Yorùbá ń pè ní ọ̀pá-làmbá? Ọ̀pá-lámbá.
ẹ ṣé, mo nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ṣe dákẹ́ ó yá. Ẹ wo aago dáadáa olùkọ́. Ìṣẹ́jú àyà. Àkùkọ ìlú. Ẹ ṣé. Ní báyìí, ibi tí à ń lọ ni pé ta ni ó gbégbá orókè láàrin àwọn tí wọ́n kópa lórí ètò lónìí. Ẹ káàsán gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tó wà ní ibi ní ọ̀sán yìí. Mo kí àwọn akópa ìkíní, mo dẹ̀ kí àwọn akópa ìkejì. Gbogbo wọn ló ṣe takuntakun, ẹ wá fún wọn ní àtẹ́wọ́. Àwọn akópa ìkíní tí omidan Nàfísà àti omidan Tósìn tí wọ́n sojú. Wọ́n ní máàkì 25. Àmì 25 ẹ bá mi ṣàwọn ní akópa ìkejì tí arákùnrin Ọ̀dẹ́délé àti arábìnrin omidan Ọmọwùmí tí wọ́n sojú fún, wọ́n ní máàkì 18. 18 ẹ bá mi ṣàwọn ní Ok, ó jẹ́ 20. Ó jẹ́ àmì 20 ẹ bá mi ṣàwọn ní Aṣọ ilẹ̀ wa ní kíkọ́ ṣàgbẹ̀rì lẹ́yìn. Ohun tó kù báyìí òun ni láti pín ẹ̀bùn fún àwọn tí ó gba ipò kíní àti ipò kejì. Àwọn méjèèjì ni wọ́n gbìyànjú, ẹ pàtẹ́wọ́ fún wọn dáadáa. Àkọ́kọ́ ni wípé nítorí pé wọ́n ní àǹfààní, wọ́n ní ìgboyà láti jáde wá wípé àwọn fẹ́ ṣojú kí wọn, ẹ pàtẹ́wọ́ fún wọn dáadáa. Lẹ́ẹ̀kan sí, ẹ bá wa dárúkọ yín. Orúkọ mi ni Ọlátìbọ́lá Nàfísà. Orúkọ yín? Olúwafẹ́mi Olúwafẹ́mi. Orúkọ yín o? Ọ̀dẹ́délé Ìsíkẹ́ ọ̀kíní. Ẹ̀yin náà? Owólabí Ọmọwùmí, bá mi pàtẹ́wọ́ fún wọn. Tí kì í bá ṣe pé wọ́n sọ èdè Gẹ̀ẹ́sì, wọ́n yọ máàkì wọn, àwọn ló yẹ kí wọ́n gbégbá orókè, àbí bẹ́ẹ̀ kọ́? Fún ìdí èyí, ní orúkọ iléeṣẹ́ Adaraniwa. Fún àwọn tí ó ṣe ipò kíní, ẹ pàtẹ́wọ́ fún wọn lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ìyáàfin Fáládé. Orúkọ iléèwé wa ni GABONFALD School tó wà ní Olúdé nílùú Òṣogbo. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ organize program Adaraniwa. Ó jẹ́ program tó wúni lórí lọ́pọ̀lọpọ̀ torí ìgbà tẹ́ kọ́kọ́ dé mo wò pé kí ni wọ́n fẹ́ ṣe. Mo wà first láti wà níbẹ̀ pé ó jẹ́ nǹkan òwúrí. Àwọn ọmọ yẹn náà gan wọ́n wà challenge pẹ̀lú gbogbo ìbéèrè tẹ́ ń bi wọ́n. Most of them gan rí pé àwọn kan míì wà tó yẹ kí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ tó dẹ̀ yẹ pé wọ́n mọ̀ bọ̀ wọ́n rí bí nǹkan tó jẹ́ kó wà ní orí wọn. But at least program yìí ó jẹ́ kí àwọn náà kán lè live up to expectation. Yorùbá jẹ́ èdè tó yẹ pé gbogbo wa gbọ́dọ̀ gbé lárugẹ. Ilẹ̀ Yorùbá la wà. Lórúkọ ọ̀gá iléèwé yìí Mr. Falade Emmanuel Gbénga tó jẹ́ ọkọ mi, à ń sọ wípé ẹ ṣé lọ́pọ̀lọpọ̀
àdúpẹ́ o, Ọlọ́run á wà pẹ̀lú yín o, ẹ ṣeun.